Ẹ káàbọ̀ sí ìkànnì Òwérèké TV. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín ní tí ẹ̀ ń wo ìkànnì yìí, ẹ jọ̀wọ́ ẹ bá mi like, ẹ bá mi subscribe. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé lórí ìkànnì yìí ni a ti ń ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀kọ́ àti àwọn àǹfààní èyí tí a lè rí lára àwọn ẹranko èyí tí ó ń bá ènìyàn gbé àti èyí tí kò bá ènìyàn gbé. A ti sọ méjì nípa ẹranko tó ń bá ènìyàn gbé tí wọ́n jọra wọn ṣùgbọ́n tí ìwà àti ìṣe wọn tó ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. A sì ti sọ àwọn ẹ̀kọ́ èyí tí a lè rí kọ́ lára wọn. A ti sọ nípa ẹ̀kọ́ tá a lè rí kọ́ lára ewúrẹ́ àti àgùntàn. Ṣùgbọ́n lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ẹranko tí kò bá ènìyàn gbé ṣùgbọ́n tó ní ìwà àti ìṣe bí ewúrẹ́, ó ní ìwà àti ìṣe bí àgùntàn. Inú igbó ni ó ń gbé. Ẹranko yìí ni a mọ̀ sí àgbọ̀nrín. Àgbọ̀nrín ò gbé ibùgbé pẹ̀lú ènìyàn, inú igbó ló ń gbé. Inú igbó tó ń gbé yìí ó kún fún ewu tó pọ̀, ó kún fún ariwo. Àwọn ẹranko olóró, àwọn méjèèjì ni wọ́n jọ ń gbé papọ̀ pẹ̀lú àgbọ̀nrín ṣùgbọ́n àgbọ̀nrín yè láàrin wọn. Ló ṣe yè láàrin wọn, ó ní ọgbọ́n. Àgbọ̀nrín ní ọgbọ́n, ó ní sùúrù, ó ní ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà ìpẹ̀lẹ́. Bó tilẹ̀ jẹ́ pé àgbọ̀nrín ò gbé láàrin ènìyàn bí ewúrẹ́ àti àgùntàn ṣùgbọ́n ó ní àwọn ẹ̀kọ́ tó lágbára tí a lè rí kọ́ lára rẹ̀. Ibikíbi tí a bá ti bára wa, kò bá ń ṣe láàrin ibi tó ní agbára, ibikíbi tó wù tá ti lè bára wa. A lè bára wa láàrin ọ̀tá, a lè máa gbé láàrin ọ̀tá ká má mọ̀. A lè bára wa láàrin ibi tí kò wù wá pé a fẹ́ wà. Ìgbà míì wà ibi tí kò wù ẹlòmíì òun ló wà. Ṣùgbọ́n pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀, ìwà pẹ̀lẹ́ àti ọgbọ́n, a máa yè. Lè má ní nǹkan tí àwọn ẹgbẹ́ wa tó kù ní o. Ṣùgbọ́n táwa náà bá ní ìmọ̀, ta ní sùúrù, wà pẹ̀lẹ́ bí àgbọ̀nrín, ta dẹ̀ ní ìwà ìrẹ̀lẹ̀, ta ní ìwà àpọ́nlé, kò síbikíbi tá bá ti bára wa, ààyè. Tó bá tún dìgbà míì, màá tún mú ẹ̀kọ́ mi wá èyí tí a lè rí kọ́ lára àgbọ̀nrín.